ọmọ Yorùbá ẹ wá bá mi gbọ́ fídíò tí Awi Kòtòkòtò tó wí tó fẹ́ fi dìfẹ́ǹdì ara rẹ̀ ajá mọ ọmọ odò Ọya kì mọ́lẹ̀ àmọ́ ọmọ tiẹ̀ ọmọ balúbúlúbú ẹ wá kọ́kọ́ gbọ́rọ̀ rẹ̀ kí n tó fèsì kí n tó dá lóhùn ẹ̀yin náà wá gbọ́n tó wí náà. iṣẹ́ ìlú mi ni wọ́n ti dájọ́ kábíyèsí ọba Pétúmódù lélẹ̀ tó túmọ̀ sí pé kábíyèsí ó lo àkókò díẹ̀ ní àhámọ́ nípamọ́ eléyìí ò fi indicate mi ńgbà tí mo sọ wípé ọba Pétúmódù ò sí lẹ́wọ̀n táwọn èèyàn sọ pé ọ wà lẹ́wọ̀n tẹ́ bá ẹ̀sẹ̀ sọ pé ọba Pétúmódù ń bẹ lẹ́wọ̀n ńgbà tí wọ́n ẹ̀sẹ̀ dájọ́ yìí lẹ́ tó lè sọ bẹ́ẹ̀. lóòótọ́ oríṣiríṣi ọ̀rọ̀ ló gba ìtàkùn ayélujára lórí ọ̀rọ̀ ìdájọ́ yìí ṣé mọ̀ páwọn méjì ni wọ́n mú àti pásítọ̀ Olúwatóbilọ́ba Òṣó kí wá sáwọn méjì péré wọ́n mú àwọn tí wọ́n mú fún ṣẹlẹ̀ ìkan náà yìí pọ̀ dáadáa á sọ̀rọ̀ débẹ̀. àwọn tí wọ́n ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí àwọn jẹ́ ọ̀tá ìran Káàárọ̀ Oòjíire ọ̀pọ̀ nínú wọn jùjùjú jọmọ Ọ̀yọ́ lọ́kàn wọn ọ̀nà táwọn fi lè bú Àkàndọ̀rọ̀ Awíkonko lélẹ́yìí ọ̀nà táwọn fi lè ta sákàndọ̀rọ̀ Awíkonko lélẹ́yìí ọ̀nà táwọn fi lè ká Awíkonko lábùkù lélẹ́yìí kò wá yé wọn wípé Ìbàdàn nìkan wọ́n mọ̀ wọn ọ̀mọ́ láìpo ìtànà kí lójú wa ò tó bọ́ bá ṣe tọ̀ bá lè padì ẹ̀ ń bẹ̀ ara òkìtì kò ṣeé dáwọ́lé ọ̀bọ kó tó dá kan ọ̀bọ mà ti dọ́gbọ̀n lílé tó túmọ̀ sí wípé kò sẹ́ni tí mọ̀ yọ ọ̀sọ́jọ̀sọ́ kò sẹ́ni tí ọmọ ọ̀nà gbàjọ́ lọ́gbà lọ. arákùnrin kan ló wà lórí Facebook tó ń jẹ́ Generalissimo for the mass pé kí ló sọ ó ní ọba ìlú wèrè Awíkonko rèé o ọba ìlú wèrè Awíkonko rèé o ọ̀kan lára àwọn ọba nílé Ifẹ̀ o ẹ bá wa share rẹ̀ kó lọ fáfáfá. ìwé ìròyìn tó gbé jáde tó ti lo link ẹ̀ náà ni Ọ̀ṣun Defender. US court sentences Ọ̀ṣun monarch Akpetu to prison for over $4.2 million fraud. Ọ̀ṣun Defender. Okay. Now ẹ jẹ́ ká sọ̀rọ̀ díẹ̀. àwọn tí wọ́n sọ̀rọ̀ wọ́n rọ̀rọ̀ sọ lóòótọ́ ẹjọ́ kìí ṣe tẹni ká má mọ̀ ọ́n dá. ẹran tó mẹ́rẹ̀ jẹ lọ́jẹ́ gbẹ̀gìrì ọ̀sán ọmọ tó kú lọ́fàyẹ́ ẹ̀fọ́ ló kó ńlá lọ́fàyẹ́ ẹ̀fọ́ adékálẹ̀ pọ̀n in tó dé lóníká wá rí òun ẹ̀ ń bímọ sọ́jà lọ́sàn gangan lóníkára yọ wá wò ó. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ńlọ tabalẹ̀ tó taboko. kì í ṣe di rẹ̀ nìkan láwo ilé mi rẹ̀ gan-an á wò níbi tọ́rọ̀ dé dúró yìí. mo ẹsẹ̀ mọ̀ pa mokun mẹ́kọ̀ọ́ ni ọkùnrin yìí ni ó ní kábíyèsí wọn ó lo ọjọ́ díẹ̀ láhàámọ́ àbí bàbá lu ẹ̀wọ̀n wọn ó lo ọjọ́ díẹ̀ láhàámọ́ àṣà o bàbá lu ẹ̀wọ̀n inú ọba wo lórí ilẹ̀ Yorùbá tọ́jọba gidi tí irú nǹkan bá ń simọ́ lórí ọba wa Aláàfin Ọ̀yọ́ nígbà tí wọ́n pè wọ́n pé kí wọ́n wá jẹ ọba nílùú Ọ̀yọ́ wọ́n padà lọ Canada wọ́n lọ resign débi pé bàbá Ọbásanjọ́ gan sọ pé nígbà tí wọ́n kọ́ ni wọ́n fi hàn joyè tí wọ́n ló ń tọ́ wọn ò tún sí ilé mọ́. For example ọba wa náà nílùú Ògbómọ̀ṣọ́ His Imperial Majesty ọba Ghandi Afọlábí Ọláoyè ìlú èbó làwọn náà wà tẹ́lẹ̀ àgbọ̀ kàtàkàtà bánabànà irú ètò ọba tiẹ̀ Òpétúmẹ́dù àbí nǹkan yìí tó lọ dánwò yìí sójú etí yìí ni o tún wá jáde o tún wá ń sọ̀rọ̀ kí ló fẹ́ máa dẹ́fẹ́ǹdì lódìdí ọba ìlú yín irú bá ṣe mọ irú èèyàn tí ìlú yín jẹ́nu irú olórí yín ti bàyè lójú jẹ́ ó lò sí ṣé bí ètòjú rẹ̀ tó àti ètòjú rẹ̀ ò tó níbi kinní kan ọba Ọ̀yọ́ kan tí wọ́n ní bàbá Ọ̀yọ́ tún jí
ṣé bá rí bó ṣe múra kankan tó bá sọ bàálù mi ni bó ṣe rán mú sọ̀rọ̀ náà ló ti múra kankan tó wà máa wá ẹ̀sùn sáwọn ẹlẹ́ni lẹ́sẹ̀ àti tó rí àti tó rí ńgbò dìbì tó bá tiẹ̀ ní sí oníkèésí àwọn nìkan ni wọ́n mú kí lọ́kàn wà pẹ̀lú àwọn tí wọ́n mú àní wọ́n mú ọba àlù rẹ̀ ń bẹ́ẹ̀ títí fa sọ pé ń pèrò ọba títí ń sẹ́wọ̀n kí ló fẹ́ dìfẹ́ǹdì Awíkóńkó kí ló fẹ́ dìfẹ́ǹdì ń tó fẹ́ dìfẹ́ǹdì òye wa o kí ló dé tó ẹgbẹ́ yìí èèyàn ẹ burú tó bá ṣe ti ẹni ẹlẹ́ni bá ní tó fẹ́ pé ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti gbọ́rú rẹ́dàràdàn tí ọba rẹ̀ dánwò bó ọba ti ń kú lọ́mọ wọ́nu sọ̀rọ̀ lọ́mọ rán mú láàrin gbọ́n tó ń wí lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ tó bá ti lè gbé nǹkan fún ọba yìí nísìnyí tó bá ti lè gbowó báyìí ó ti tán ọ̀ ń bá àwọn èèyàn ló kọjẹ́ lọ́nu kọ́ wá ṣẹlẹ̀ sílùú yín ọ̀ wá sẹ́nu bótobòto ń dèfẹ́ndì tí ó wà dèfẹ́ndébù sọ́hun wá ẹni wa ni bíbélì gan sọ ọlọ́run kò ṣe kírísítẹ́nì ìwọ náà ó ní fi ọ̀rẹ́ rẹ hàn mí bí Yorùbá sì lọ sọ bẹ́ẹ̀ ni a ó sì mọ irú èèyàn tí wọ́ ṣe olórí yín lákọ̀ọ́kọ́ wò tá a bá ti wo olórí yín a ti mọ irú èèyàn tó jẹ́ kí ló fẹ́ máa dìfẹ́ǹdì ó yá mọ̀ ń bọ̀ ní tí ì dé mọ̀ ń bọ̀. ẹ̀yin fáǹsì mi ẹ má bínú ẹ bá mi lọ sórí YouTube channel mi ẹ lọ wo fídíò yòókù bẹ́ẹ̀ ẹ bá mi subscribe sórí YouTube channel bẹ́ẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀ ẹ dáàbò fún yín ẹ ṣeun ẹ lọ wo fídíò yòókù bẹ́ẹ̀ ẹ gbọ́ wọlé wọlé bẹ́ẹ̀ ẹ ṣe ó dìgbà.